Àtinúkẹ́ ọ̀jẹ̀dìran ẹni fèmí gbẹlẹ́gẹ́dẹ́ kò ní sọ̀tàgìrì o kò ní sọ̀tàgìrì fún bọ́dọ̀lá ẹ̀bẹ̀lẹ̀ ṣe ni o. Àtinúkẹ́ ọ̀jẹ̀dìran ẹni fèmí gbẹlẹ́gẹ́dẹ́ kò ní sọ̀tàgìrì o kò ní sọ̀tàgìrì fún bọ́dọ̀lá ẹ̀bẹ̀lẹ̀ ṣe o. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. ọmọ ènìyàn ṣọ́ra béèyàn bá ṣe mọ̀ tán wá wá sọ pé ẹ̀wọ̀n ṣàwọn ẹni bí ẹrù bọ́mọdé òde bí ẹrù bọ́mọdé òde bí ẹrù là máa ṣakọ. Àtinúkẹ́ ọ̀jẹ̀dìran ẹni fèní gbẹlẹ́gẹ́dẹ́ onísọ̀tàgìrì onísọ̀tàgìrì fún bọ́dọ̀lá ẹ̀bẹ̀lẹ̀ ṣe o. Ẹni létí kó gbọ́ pé ilé ayé ìgbà jẹ́jẹ́ torí tógun bá ti jẹ lọ ọgbọ̀n ni ó jẹ padà sẹ́yìn. Àwa gbọ́dọ̀ gbọ́n lọ àgbà kòkò bàbá sásùn. Ṣọ́ra là ń wí ṣọ́ra ò ṣọ́ra ṣe torí àbámọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ló ń gbé. Àtinúkẹ́ ọ̀jẹ̀dìran ẹni fèní gbẹlẹ́gẹ́dẹ́ onísọ̀tàgìrì onísọ̀tàgìrì fún bọ́dọ̀lá ẹ̀bẹ̀lẹ̀ ṣe o. Ìlàmìlàmì ó ṣọ̀rọ̀ mi lá kó má bàa lámì arán ni ìjímèrè ṣọ́ọ̀gì kó má bàa gògì á. Madam fẹ́ rí yín o, àní tí bá ń jẹun ò kì í yó, mo máa tó fà, kí ni mo lè lò náà? Madam mo bá yí, ẹni pẹ́, ẹ bá pẹ́, wọ́n ti ẹ̀jẹ̀ ké, gbogbo padà bọ̀ lè ké. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ kú àgbàrọ̀. Ẹ kúlé. Dára sìn. Báwo ni kí lẹ ṣe sílẹ̀? Àti ráìsì. Rice àbí? Ok, ọkọ mi ló ń bọ̀, ṣùgbọ́n. Oníkùn ti kànkùn, oníkèrè ti làkèrè. Àti ìlú kóso kẹ́. Àrán òrìṣà ti dún gùdù gùdù gùdù. Ìdàǹdàgìrì. Gìrìgìrì dá. Ẹ ti péjú kẹ́ tó yọjú sí mi, kí ló dé? Má bínú, iṣẹ́ tá à ń jẹ́ fún Àjàlọ́run ló furu jángàtò ló jẹ́ ká pẹ́. Bẹ́ẹ̀ni, ó yẹ kó mọ̀ wípé a lè fìgbà kankan fi ọ́ sílẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ má jẹ́ kó pẹ́ mọ́ kẹ́ tó máa yọjú sí mi. Ẹ mọ̀ pé iṣẹ́ tí mo wá ṣe ń bí mi ò lè dá ṣe. Bí ò bá sátán pàkó, ọwọ́ àdìlágbà ni. Ẹ má dá mi dáṣẹ́ yìí o. Ẹ má jẹ́ kó pẹ́ mọ́ kẹ́ tó máa yọjú sí mi. Pẹ́ mọ́ rárá. Ẹ káàbọ̀ sà. Ẹ sà. Ọ̀gá. Ìráwà létí ọmọ. Where's your mom? Okay. Baby. Báwo ni? Àwọn náà ṣe wọlé sí mo yẹ bọ́ láti fi ṣẹ́ ni mo ní kí n gbé ọmọ ẹ̀ school. Báwa ni ibi tó lọ? Ṣé ìròyìn ayọ̀ ni? Bákan náà ni.
wà náà ó lè ti fẹ́ mọ́ náà bẹ́ẹ̀. Ìwọ mi ò lè jẹ́ kó dọ̀la ó yẹ kí ti bẹ sọ látàárọ̀ bọ́ mo ti rò pé tó bá di alẹ́ máa bá ẹ sọ mo sùn gbàgbé ni bá ti bẹ sọ lálẹ́ àná. I'm sorry darling ṣó ti jí sára. Ó ní kòkó tó máa ń dùn mí gbogbo ìgbà inú mi dẹ̀ kí n dùn pàápàá jùlọ lórí ọ̀rẹ́ mi àti ẹ̀. Ìwọ náà wò ń sìn mo máa lọ síbi iṣẹ́ àbí mo lọ sẹ́niwé ọ̀kadà ni mo máa gbé. Ìwọ náà tó jọkọ mi tó jó lórí ilé tó bá ń lọ síbi kíbi ọ̀kadà náà ló máa gbé. Ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo ilé ìta? I think I'm tired of this. Ó ti sú mi. Ìgbà wo kankan la fẹ́ bọ́ nínú wàhálà takora wá sí i? Àti jẹ́ ń gbà mí gan ó máa nira. Nígbà tí ẹ máa rówó tá máa sọ pé a fẹ́ fi ra mọ́tò. Èmi olókàdá gbé lójoojúmọ́ ó lè ti sú èmi. Èmi ò tiẹ̀ fẹ́ bá gbọ́kàdà mọ́ ojú tí ń tì mí ládùúgbò. Ojú ń tì mí náà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kí la fẹ́ ṣe sí i? Babe. Yes. Ṣé nǹkan tó fẹ́ sọ lélẹ́yìn tó torí ẹ̀ jì mí? Ṣé kò tó tóbi ni? Ọkọ mi. Ṣé ọ̀rọ̀ tí mo sọ yìí ṣé kò di ọ̀rọ̀ ńlá lójú ẹ ni? Ṣé orí pọ̀rọ̀ tó ẹ̀bí ni? Àbí ṣé ìgbà tá a bá ta ilé ta wà nínú ẹ̀ kó tó mọ̀ pé I'm facing a lot? I'm highly disappointed in you. Mi ever rò pé irú àwọn nǹkan tó ń sọ yìí ó lè jábọ̀ láti mi. Ẹ̀yin obìnrin ẹ ti tún gbé ṣe ń dè wọ́n. Tí nǹkan bá ti ń sáfẹ́rẹ́ díẹ̀ báyìí bẹ́ẹ̀ ṣe máa wí àtàmúmátàmú ni. Point of correction. Nǹkan ò sáfẹ́rẹ́ díẹ̀ kò sí nǹkan mọ́ ni kò sí nǹkan àbí òde tí wo kó tí mo ti sọ kó ti ẹ̀rù lẹ́ẹ̀kan sẹ́ẹ̀mejì kò sí nǹkan ilé nìkan ló kù fún wa. I'm proud of this. Sórí ilé ẹ̀kọ́ tó kù fún wa Ọlọ́run ò ní jẹ́ ká gbé ta. Ó mọ ìgbà tí èmi àtẹ̀jọ́ ń gbádùn tá à ń lóríṣiríṣi ọkọ̀ tó ń wà kò sẹ́ni tó gbọ́ sí náà. Ó mọ mí ó mọ bí mo ṣe tó ó mọ nǹkan tí mo ti gbé ṣe. Ṣé èyí tó jẹ́ pé mo san sálárì fáwọn èèyàn tó pọ̀ rẹpẹtẹ. It's not done. Ìwọ tó yẹ kó tún máa sọ̀rọ̀ tó máa ọ̀rọ̀ tútù sí mi lọ́kàn tó máa jẹ́ kí n má lè ronú jù báyìí lọ. Ìlọ́kọ́ máa jókòó sí. Àjókòó báyìí. Àkọ́sí ẹsẹ̀ báyìí. My dear, ṣé oúnjẹ mi ti rẹ́dì? Ìyàwó náà jẹ báyìí. Yes dear, oúnjẹ ti rẹ́dì. Kò dé wá máa wo èmi náà dúró. Yes, mi dúró mo ń gbìyànjú agbára mi tí mo dẹ̀ mọ̀ pé very very soon gbogbo ẹ̀ máa dá. Àmín ti gbọ́. Ó kàn dùn mí ní pé o lè máa sọ̀rọ̀ nǹkan báyìí. Èmi àti ẹlájọ́ ń bọ̀ kàdà náà kó ṣèwọ nìkan. I'm sorry má bínú náà má bínú. Mo ti gbọ́. Ṣé ìyàwó ìjọ mọ́ mi dáadáa? Kí ló ṣe? Bá mi wo dẹ̀ bẹ́ẹ̀ ìwúlọ́ mi pé kí ló ṣe? Ṣé ìwọ tí ṣe bóyá máa ń ṣe ni? Bá mi wo náà bóyá ṣe wọ́n tí ṣe bóyá máa ń ṣe ni? Dáàsì, bá mi wò. Ọkọ mi jọ ṣàánú mi torí Ọlọ́run. Àbí kí ni gbogbo eléyìí lóru báyìí torí Ọlọ́run la fẹ́ gbà? Ṣàánú mi. Àwọn wèrè orí yín ti bú. Kọ́nàkọ́nà ti ń dánmọ́ ẹ̀gà. Ìjà ti dé. Dáàsì. Ó ti jí o. Bá mi jí. Ó ti jí o. Dára. Are you okay? She's fine. Ṣàánú mi ọmọ ọlọ́mọ ṣàánú mi ọlọ́mọ ṣọmọdé fojú sunkún ọmọ abirú aláwọ̀ lélẹ̀ báyìí. Àwádìrè o. Àwádìrè o. Àwádìrè o. Àwádìrè òkú. Àwádìrè ọ̀bàrà. Àwádìrè o. Àwádìrè o. Àwádìrè o. Àwádìrè òkú.
ṣe bá mi wọ ẹ bá mi wọ. Ọlọ́run máa ṣàánú wa má yẹ ká jẹ̀bi lórí ọmọ yìí ṣàánú wa Ọlọ́run. dára sí mi. ọ̀rọ̀ kọ̀ǹgọ̀kọ̀ǹgọ̀ agogo ayé ọ̀rọ̀ kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ ohun ọ̀hún ó fún ọ̀bàrà lè tó lọ. Kí ló dé tó fi wá yá kíákíá báyìí? Irin tí wọ́n máa ń kìbọ̀ mí lára yìí ni irin náà máa dùn mí púpọ̀ wọ́n sì ti fẹ́ kì í bọ̀ mí lára àfi kí n máa lọ. A jẹ́ wípé igi ti dá ẹyẹ fẹ́ fò nìyẹn. ẹyẹ ń lọ. Ọ̀rọ̀ má jẹ́ fojú sunkún ọmọ ẹjọ́. Ọlọ́run. dára ọkọ mi dára sí mi wojú mi wọ mi. olùwọ̀ṣẹ́ olùkọ́ ọkọ mi mo ti ṣe o. olúwa o. Pẹ̀lẹ́ ẹ wo mọ́mì kí n má tán yìí pẹ̀lú nǹkan tí mò ń rí àgbàlagbà ọmọ kan lọmọ yìí ó jẹ́. mo pẹ́ lu sóhun jáde kí ni wọ́n tún sọ yìí bó ló sọ lágbàlagbà ọmọ. Mọ́mì mo mọ nǹkan tí mò ń sọ ẹni wo ẹjú lẹ́rù bá mo mọ ohun tí mò ń sọ. kí ni wọ́n tún sọ pé lu sóhun jáde alágbára bá wò. mo mọ nǹkan tí mò ń sọ. ọmọ kékeré ni jáde kí ló ń sọ yìí. àrínájà ó ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ máa ru ẹrù ẹlẹ́rù sórí kò fa tiẹ̀ lọ́wọ́ ṣọ́ ara ẹ̀ gidigidi gan ẹni pé wá kìlọ̀ fún ẹ pé kò ṣọ́ ara ẹ̀. Mọ́mì ẹ jẹ́ kí mi padà sẹ́nu géètì àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. o ṣé mo dúpẹ́ Ọlọ́run àdúró tiwọn náà. Kò tọ́pẹ́ kí la wà fúnra wa fún. o ṣé mo dúpẹ́ o. Kò tọ́pẹ́ kí la wà fúnra wa fún. kí ló fẹ́ jẹ Kò tọ́pẹ́. kí ló máa jẹ máa jẹ ráìsì bóyá jókòó. àǹtí Rísí ẹ bọ́ síbí olóhùn fẹ́ jẹ ráìsì ẹ bá mi gbé ráìsì fún ẹ ó máa jẹ ráìsì pẹ̀lú ọkọ mi ṣùgbọ́n. Àwọn ń dọ́gbọ́ ẹ̀rọ ìjímèrè ń pètè ìjà kìnìún ò mìíràn ẹni àjùlọ o mo kàn ń wò níran ni. sórí bó ṣe ń wò níran yẹn ló dáa ṣé wàá máa bá rú ẹ̀ máa yan òdì ni. ẹ ṣáàbà mi bẹ̀ kó má bínú sí mi ó dẹ̀ má bínú sí mi náà èmi náà tí mo bára ní sí mo dẹ̀ ṣèlérí fún ẹ tó lè rìn ṣọmọ lọ́wọ́ mi. kó mọ ìyá má ṣẹlẹ̀ mọ́ ni o. Johnson èmi ò kì í ṣe ọ̀rẹ́ rẹ̀ kẹ́ni pé táṣòṣòro àìfi nǹkan pé nǹkan ló ń ba nǹkan jẹ́ o àti wípé a lè tó ní bá rìn ká má lè bára ẹni sòótọ́ ọ̀rọ̀ náà o Johnson kí ni rísì tó fi sọ pé ó fẹ́ ta mọ́tò yìí. dídà ló dà lọ́mọ fi dẹ̀gbẹ́ sórí ẹgbẹ́ tó rí yẹn kì í ṣe ilé ọmọ mo nílò owó ni o ọ̀rẹ́ kò lè yẹ mo nílò owó gan-an ni. Johnson o nílò owó gan níwọ tó ti ń bá ẹdùn bẹ́ẹ̀ ẹ ṣé ó yẹ kó wá máa bá ọ̀kẹ́rẹ́ fa ìtàkùn dá mi lóhùn àbí kí ló ṣẹlẹ̀ gógó. kí ló dé náà irú rádaràda wo nìyẹn kí ló mú kanra dé ẹ ń kanra máwọn aláìsàn á máa kanra ẹ̀yin náà tún máa kanra mọ́ wọn ẹ̀yin tó yẹ kẹ́ máa pàmpà wọn ṣé àmọ́ṣẹ́ tẹ gbà ni kí lẹ wá jẹ́ nọ́ọ̀sì fún tẹ́ ń ṣe rádaràda ẹ ń kanra máwọn tó gbà rẹ̀ wá sọ́dọ̀ yìí ẹ tó fẹ́ máa fi káàárẹ̀ wọn nìyẹn oríṣiríṣi àrà lẹ́dẹ̀ bá ń dá wọ́n fẹ́ bímọ náà ẹ máa kọra mọ́ wọn ni ẹ máa ṣàjá wọn ẹ láì ṣe pé ẹ̀bọ bó ṣe ń ṣe wọ́n àìmọye èèyàn lẹ ti fi irú wà báyìí lẹ ti fi gbẹ̀mí ẹ̀ dànù á dákẹ́ ẹ pàjùbà déṣu àlọ́lọ́ kí ló dé ẹ jáwọ́ kó ònú àpọ̀ tí ó yọ ẹ fi ìwà jákujàku sílẹ̀ ẹ ṣeun tó dáa. mi ìdẹ̀ wá kanra mọ́ wọn bóyá àgbọ́yé ọ̀rọ̀ yẹn ni ò yéra wa. ẹ jẹ́ ká gbọ́yé máa yéra wọn ẹ jẹ́ ó máa yéra wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn ìwà tádé ọlá ń wù nìyí ó ṣáà máa dé ọlá ìyàwó ọmọ mi bó ṣe ń ṣe ní station ibi tí mo ti kúrò nìyẹn wọ́n ṣáájá wọ̀nyí ajá wọ̀nyí kí lẹ fẹ́ gbà ń bẹ̀. ẹ má bínú má ṣàtúnṣe.
ẹ ṣàtúnṣe ṣe àtúnṣe gbogbo yín ni ká ṣàtúnṣe ìwà kan náà ló wà lọ́wọ́ yín kí ló dé. ó yá gẹ́rẹ́ àtijọ́ báwo ni ọkọ mi ṣé dáadáa ni. Màmí, kí ló dé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀yin àti àwọn òṣìṣẹ́ yín kí ló tó ń gbé yín lẹ́mìí gbóná wà. má dá wọn lóhùn jàre aláwọn pọ̀. Ẹ máa take it easy pẹ̀lú wọn. mo ti lọ bẹ́ẹ̀ gbà bí president cooperative ṣe pè mí báyìí mo sáré dọ́dọ̀ wọn ni. Ọlọ́run ṣe. mo débẹ̀ wọ́n tẹ̀ ló fẹ́ ṣe transfer mi ẹ má ṣe transfer o. Màmí, pẹ̀lú bí gbogbo economy wa ṣe rí ilẹ̀ lẹ́gbẹ́ adúró tó tó ìwá sínú ọ́fíìsì ó dangerous. ó tẹ́ mi lọ́rùn kí n gba cash tí n bá ní kó ṣe transfer kí n máa rówó lákàntì mi kí n máa dààmú àbọ̀mọ̀ pé oríṣiríṣi ọgbọ́n ló pọ̀ wọn náà ti transfer ẹ̀ ní rí transfer ẹ̀ ní rówó ẹ̀ ní rí kankan. mo ti gbà cash ń gbà kó lọ fi ra mọ́tò kékeré kan èyí tó dẹ̀ gorí odó koríko tún yẹn náà ṣe kó lè pè méjì lọ́wọ́ ẹ̀. wo ohun tó fẹ́ fowó ìṣe ni kó lọ fi ṣe o má jẹ́ kó ọmọ ẹlẹ́sẹ̀ òsì méjì tó gbé sínú ilé yẹn kó dàbàrú owó ìfún ẹ̀ o. èmi mọ̀ pé nígbà tó bá pẹ́ tó bá yá ọlọ́run máa ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ tèmi bá mọ̀ pé bó ṣe máa rí nìyẹn ni má ti jẹ́ kó fẹ́ bí n pé jẹ́jẹ́ mi mọ̀ pé lórí burúkú má ṣàǹfààní lélẹ́yìí máa yà kò sí wàhálà. On your shoulders for the rest of my life. Will you marry me? Yes! 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 Mami, ẹ ṣé gan ma. Ẹ túbọ̀ pẹ́ fún mi ma. Mọ́mí, ẹ jẹ́ kí n tètè máa lọ so that màá lè lọ sáré ṣe àwọn ọkọ̀ fún mi. Ẹ ṣé màá pè lórí fún mi. Bó bá ṣe jẹ́ kí gbọ́n tó bá ti jẹ́ tiẹ̀ kó pè mí. ìbéèrè tí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ni kẹ́lá mi lóhùn mo ní kí ni rísì kókókókó tẹ́ fọ́ ọ́nù kíchìn mi lọ tẹ́ ló ń kó ọbẹ̀ mi jẹ mi ò understand mo máa rógbò o wọ́n ní tẹ́lú bá pẹ́ lé ó máa ń bú alájọbí ni ó gba inú mi kò kéré lẹ́nu mi láti sọ kí lẹ́ ń wò mí fún èwo ní gbẹ̀gẹ̀. mi ò mọ kọ́kọ́ nípa ọbẹ̀ yẹn ẹ má jẹ́ kí n tọ̀ yín condition tó mi ṣe pẹ̀lú ọ̀gá ẹ ní àgbàlagbà ní. ẹgbẹ̀lẹ́ ìgbà tó jẹ́ àgbàlagbà ńkọ́ ìgbà tó jẹ́ àgbàlagbà ńkọ́ ẹ̀dá mi lóhùn nígbà tó gbàgbà ní kílẹ̀ ìdájọ́ kò sílẹ̀ yín kẹ́ ẹ jókòó kẹ́ máa rò pálẹ̀ kẹ́ máa wá ṣẹ́ wa kí ló dé tó gbélé ṣé tó ń pè àkànjẹ́ ìlú oṣù díẹ̀ àbí mélòó kan ìyá bẹ̀rẹ̀ sí ní fi ẹni mi lára nulẹ̀ ìyá bẹ̀rẹ̀ sí ní kú ọ̀bẹ mi jẹ́nu nínú pot can you imagine. kẹ̀dẹ̀ máa wo àǹtí mo ti ń bọ́gà ṣiṣẹ́ tipẹ́tipẹ́ kó tó fẹ́ yín mi ò lè ṣerú ẹ̀ rí. ìyẹn mi ókè mi lẹ́ ń pètò fún yàbí àtúrísí bóyá kẹ́ ń kúlẹ̀ mi kó lé ọkọ mi kẹ́kẹ́ lù mí kẹ́kọ̀ọ́ bọ́ takẹ́ lè bá fẹ́ ọkọ mi understand. rárá nǹkan tí mo sọ. ẹ pẹ́ because ok mi sọ bẹ́ẹ̀. èmi lẹ́yìn sọ fún pé kí o tó fẹ́ mi lẹ́tí ń bá ṣiṣẹ́ àbíra mo máa rógbó láyé mi kẹ ẹnu yín máa gbọ̀rọ̀ o ẹ máa láyà ojú òtí ẹ̀ tí yẹn ló bá yín. àǹtí kò rí bẹ́ẹ̀ mi kì í lè wá ọbẹ̀ jẹ nínú ilé. ẹ ní ọbẹ̀ òṣìṣẹ́ wo tó ẹ máa ṣe fígbà tẹ́ pé wọ́n ṣe kíní kan fún yẹn àgbàyà òṣìṣẹ́ àti jàsí ìyá onítàn ẹ wo ẹjọ́ tó lọ ẹ má sọ mí lẹ́nu lẹ́yìn tuntun bá yà sọ wípé ẹsẹ̀ ìyàwó kan ni ò dáa ṣé ẹsẹ̀ ìyàwó ló kú ọbẹ̀ jẹ́nu lẹ́yìn sí because mi ò understand máa fi wuye bí èsì sí ọbẹ̀ ẹni máa bẹ̀rẹ̀ sí ní kó ọbẹ̀ jẹ́nu lẹ́. ọkọ mi báwo ni káàbọ̀ báwo ni bí tó lọ. ẹ káàbọ̀ jẹ ọbẹ̀ jẹ rí nínú ilé ẹgbẹ́ ìlọ́wọ́ ọ̀gá. ọkọ mi àǹtí ká máa pàrọ̀ ìlàbò sí ẹ ní èké lọ́wọ́
mi ò jọ bẹ́ẹ̀ jẹ́. so torí pé ọkọ mi wọlé ìsìn ẹ tún wá ní ẹ tún sọ̀rọ̀ yẹn ló ẹ tẹ̀ ló pé kẹsẹ̀ mẹ́nu kúrò ṣé kó lè bá sáìdì àbẹ̀wò mẹ́. èmi ni máa lé kó nu lé yìí ṣé ní ìtẹ̀rọ àwọn lè èmi ni máa lé kó nu lé yìí ṣé ní mo dídú mẹ́kẹ́ tó là ẹ ṣe má bẹ̀rẹ̀ òṣì ẹ má bẹ̀rẹ̀ lé bẹ́ẹ̀ yà ẹ wọnú kíchìn lọ ẹ lọ sí ọbẹ̀ mi torí pé kò sí nǹkan tí máa jẹ lálẹ́ ọkọ mi dẹ̀ máa tó jẹun ṣé gbọ́ mi kí tó jáde sí kẹ́kẹ́ kọ́ bẹ̀rẹ̀ sílẹ̀ bíbẹ̀ kọ́ ẹ̀yìn tí máa fojú yín rí ẹ̀yìn àgbáyà òṣì ẹ jẹ́ kí n lọ àtẹ̀sọ̀ kọ́ mi torí mi mọ̀ kó tó ń bí inú sí bóyá ó ṣì tẹ̀sán sí ló ń bí nínú mi mọ̀. Babe, ó tiẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ àmọ́ ìgbà tí màá dé lọ́sàn-án mo rí gbogbo argument tí wà tí a ti rí sí tẹjọ́ ń fà so òun yóò jẹ́ kí n lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn. má bínú mi fẹ́ mọ̀ pé ọmọ wọlé sí táìmì àti rí sínú kan dànù bí mi I'm sorry baby. No, it's fine. Hello? Yeah, who is that? Bímpé ló ń sọ̀rọ̀. Olórí burúkú. Òfò ló bí ẹ̀fọ́ ṣe òfò ló máa ṣe dànù wọ aláyé bàjẹ́. Kò ní dáa fún ẹ. O ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbégbà. Bàdí táyì ti bá ṣe tán pẹ̀lú ẹ̀, ó máa mọ̀ wípé nǹkan tó ṣe yẹn ni nǹkan kì í ṣe rẹ̀. Ìwọ olórí burúkú igbákejì promise and fail. A ṣí èrè. Tá ló ń bá sọ̀rọ̀ tó kàn ń bá ń fún báyìí. No, má dá ní sáǹsì ló ń jà rẹ̀. Sí nǹkan kan. O sure? Yes. Babe. Yes, love. Sórí mọ́tò wa tí ó wà lórí odò yẹn. Mo máa tún ṣe. Má dẹ̀ gbé fún ẹ kí wọ́n máa lò yẹn. Ó máa gbé fún mi kí n máa lò. Yes. Ṣoko mi, thank you. Thank you, darling. You're welcome, babe. But tó bá wá gbé fún mi kí mi máa lò, ìwọ ń kọ́ kí ló fẹ́ máa lò. Báwo ló fẹ́ máa move around? Èmi àbí? No, don't worry about me. Èmi máa sort ara mi. The shop máa wà okay. Of course, yes. Tí n bá ní wà okay, màá sì jẹ́ kó mọ̀ náà. Ṣoko mi, thank you. Oh, baby. Yeah. You know what? Sorry. Lẹ́yìn tẹ́lẹ̀ mo ti miss ẹ. Oh, lè miss ẹ ti. Bímpé. Káyọ̀dé. Káyọ̀dé. Bímpé. Ìwọ ṣá. Ojúgbà ẹ ti láti rí mi àgbẹ̀. Ṣo ti wá rí wípé àtàrí òrí bíi sáfòrùn. Kò sí rọ́ńbẹ́ òótọ́ ló sọ ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ yé mi dáadáa. Báwo wà ní nǹkan generally? A dúpẹ́ Johnson ọ̀rẹ́ ẹ̀ náà nǹkan. Àlàáfíà ni Johnson wà. Kí ló dé tó sọ̀rọ̀ bẹ́ẹ̀? Johnson face àwọn challenges tó pọ̀ gan-an. Challenges? Bẹ́ẹ̀ni. Kí ló ṣe? Sórí level tọ́rẹ mi wà nísìn ní gbọ́dọ̀ tún ẹ jẹ. Ó ń face àwọn ìṣòro tó pọ̀ gan-an. Ó mọ Johnson dáadáa. Johnson tó jẹ́ wípé gbogbo ọmọ lọ sábà ni wípé a need nǹkan lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ máa ṣe fún wa. Of course. Ní level tí Johnson wà nísìn, so believe pé Johnson ò lè fún yàn ní 5,000 naira. Àwọn òṣìṣẹ́ tó ń bá Johnson ṣiṣẹ́, housemaid ẹ̀, security tọ́jọ́ ń ṣiṣẹ́, Johnson ń jẹ wọ́n lówó báyìí níbi tí wàhálà yẹn dé. Fact mo sọ fún ẹ yẹn. Johnson kan náà. Tó bá rí Johnson nísìn, wà á káàánú ẹ̀ Bímpé. Ó ti ní ìṣòro tó pọ̀ gan-an, àfi k'Ọlọ́run kó ṣàánú ẹ̀. Bẹ́ẹ̀ ni. Anyway, ó mà ga o. Wo èkùlù tí ò ní èlé lẹ́gbẹ́ rẹ̀ ṣapa. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú Johnson. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Onísọ̀tà kiri o,
ní sọ́tà kiri fún bọ́dọ̀lá ẹ̀bẹ̀lẹ̀ ṣeun. ìlàmìlàmì ó ṣòro mi lá kó má bàa lámì arán ni. ìjímèrè ṣọ́ọ̀gìgì kó má bàa gungi aládì àbí ta ló jẹ́ finá sórùlé o. ó wá sí. tó báyìí ni. tó báyìí ni. ẹ kí ló wá dé tó ti fẹ́ gbogbo yìí láti jọ yìí. Ìfẹ́ mi báwo? Ṣé possible pé fẹ́ ara mi? Mo propose sẹ́mi ni ọ. Wọ́n ló wọlé ni. Kí wàá fẹ́ ṣe ìgbà tí mo Oh, Johnson. Báwo ni? Ẹ ra ọ̀pọ̀dá rẹ̀. As in. Please come. Okay. Baby, please lend me your shoulders for the rest of my life. Will you marry me? Yes! 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 Mommy. What happened? Jókòó báyìí. Jókòó. Bímpé, kí ló wá ń rò tó le tó yẹn? Ẹ wo, mami, ẹ ṣàfi mi sílẹ̀. Mami, ẹ fi mi sílẹ̀. Kí ni o tó ń rò lọ́rọ̀ mi? Èwo gan-an ni mi ò gbọ́dọ̀ rò nínú ọ̀rọ̀ mi. Láti ìgbà tí Johnson ti gbéṣẹ́ ẹ̀ dé, tó ti já mi kulẹ̀, láti ìgbà yẹn báyìí níṣe ni gbogbo ọkùnrin gbé mi tán jù mí lẹ̀ àfi bí igi eléra. Mami, ṣé mi ò dá tó lọ́mọbìnrin ni? Mami, tí mi ò bá dá tó lọ́mọbìnrin ẹ sọ fún mi, ayé mi ti bàjẹ́. Aláìmọ̀kan ò mọ̀ bó dùn abiṣu tàbí igi. Bímpé, o ò mórí Ọlọ́run, o wá ń ronú torí pọ́kùnrin kan gbé ẹ jù sílẹ̀. Ilé Ọlọ́run ò kì í ṣú. Wo èmi ti rí ẹni tó ṣe ìyàwó tó dijọ́ kejì tí wọ́n lura wọn pa sínú ilé. Mami, èmi náà tiẹ̀ ń wáyàn tèmi àti ẹ̀dìjọ́ máa ṣe ìyàwó tó máa di ọjọ́ kejì tá a máa dìjọ́ lura wa pa. Ṣebí màá tiẹ̀ lórúkọ pé mo ṣe ìyàwó. Ẹlẹ́dàá mi kọ́, orí mi kọ́. Wo Bímpé, kò sígbà tí èèyàn dáṣọ tí ò rọrùn sá o. Mami, 11 years. Ọdún 11. Ọlọ́run tèmi ń sìn. Ojú ọ̀nà tí mo fi ẹsẹ̀ yín lé. Ọlọ́run náà ò ní fèmí sílẹ̀ nígbà kankan o. Aláṣepédè ni Ọlọ́run. Kìkìdá kó dúró dàsìkò ẹni o. Jọ nítorí Ọlọ́run má para ẹ̀. Ṣòtìgbọ́ má fìrònú ṣe rẹ̀ léṣe. Ó ń dá àìsàn sára èèyàn ni. Ṣòtìgbọ́ ọkọ mi. By the time tí bá tú pẹ̀lú ẹ̀, a mọ̀ wípé ẹran tí a fà tí ò já ni wọ́n ń pè ní nọ́mọ̀. Ẹ tí rí nǹkan tẹ́mi fẹ́ sọ ni mo ti sọ yẹn. Johnson ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, a sunkún títí báyìí, a fi ìka àgárí ìbọnú. Bẹ́ẹ̀ ni. But Bímpé kí ló lè tó bẹ́ẹ̀ yẹn? Kí ni ò lè tó bẹ́ẹ̀? Kí ló dé? Jọ náà. Ẹjọ́ wo ni mo ti ẹ̀ bẹ́ẹ̀ rò? Wọ́n a máa ríra létà. Bímpé. Ẹ̀yin tí a pè ṣe lẹ́sẹ̀. Bímpé. Kọrin fún wọn jẹ́ kọjọ́ Remi Dayo, that's what they call me. Day was like yesterday, come aráyé discover me. I sing my music for many people, gbogbo wọn jí sọ̀rọ̀. Dem talk say I'm too small, mo kéré ìyẹn kò dẹ̀ kàn mí o. My music lyrics sharp as a knife, ó mú jábẹ́ lọ òde.
Them they hear me for radio, I dey give them moral for television. Mo dey gbé wọn lọ music excursion. Orí burúkú yìí ló be my portion. Yeah. Ó ṣe wo ló wá rìn ìṣọ̀lá? Ṣàánú mi lé ní Olúwa. Ire owó ire ọlá, yeah. Ká máa pòfo, ká máa ròfo. Láyé o, ká máa ṣẹ́gun lẹ́sẹ̀ bùtẹ́ òfo. Plenty money, owó tabua o. That's all I want today, night to night ni mo fi hustle gan. Yeah. Ká máa pòfo, ká máa ròfo. Láyé o, ká máa ṣẹ́gun. Dára sí mi. Dára. Dára. Plenty money, owó tabua o. That's all I want today, night to night ni mo fi hustle gan. Let's see they follow the boy. Follow. Eba. Follow. Dára. Hello ma. Hello. Dára sí mi ó tún ti dákú o. No, mi ṣe lè sì fún ó tún ti dákú. Ijó tí mo jó lánàá kò má jó rárá, mo má jó mi o, mo má jó mi yeah. When I enter the game, it's very tough. Okay ma. Kí bá gbé bọ̀. Kí bá gbé bọ̀ lọ́sítù. Okay. Dára sí mi. Torí bọ́mọdé òde bí ẹrù, bọ́mọdé òde bí ẹrù, bọ́mọdé òde bí ẹrù, là máa ṣakọ. Àtinúkẹ́ ọjà dìran, ẹni fìní gbẹlẹ́gẹ́dẹ́, onísọ̀tàgìrì. Johnson, ṣé wo mọ̀ wípé ẹ̀kọ́ ti fi ojú mímu hàn ni? N tó ṣe fún Bímpé, òun ló dùn o, ó dẹ̀ dùn gan-an. Yes. Àmọ́ ṣóṣe ṣèṣà ṣé ó possible kó jẹ́ pé ẹni tí kò kì í ṣe pé òun ló bíyàn kó dẹ̀ bínú síyàn tó yẹn débi kó máa affect gbogbo life. Ṣó fẹ́ gbọ́ ibi tí òye yí ẹ mọ ó nìyẹn o tó o bá mọ bí Bímpé ṣe lérí tó ìwọ fúnra rẹ á mọ̀ wípé lóòótọ́ lẹ̀kọ́ ò kọlà ewé ló kọlà fẹ́ kọ bẹ́ẹ̀. Kí ló máa ṣe báyìí? Ó ṣe sórí bí mo ṣe gbé ẹ sínú mọ́tò yìí ọ̀dọ̀ Bímpé là ń lọ bẹ́ẹ̀ ni o. Ṣé tábà ti lọ bẹ́ẹ̀ sí kò ní sí any problem mọ́. Johnson a kì í dájọ́ òrò káyè ọ̀dọ̀ ẹ̀ là ń lọ direct. Ó wá sùn kó fọkàn balẹ̀ iná ọjọ́ dórí kókó ìṣúrù ti pàdídà ó ńlájà. Bọ́rọ̀ bá sì kanlẹ̀ o bọ́rọ̀ bá kanlẹ̀. Mọ́mì ẹ jọ̀ọ́ mà ẹ bá wa bẹ̀ Bímpé ẹ bá wa bẹ̀ Bímpé ohun tó wà nínú igbákejì ká sọ gbánú ẹ jọ̀ọ́ kí Bímpé tiẹ̀ dákun kó dáríjì wá kó ro àjọṣepọ̀ àtẹ̀yìnwá kó jọ torí Ọlọ́run ẹ bá wa bẹ̀ mọ́mì. Èmi. Bímpé jọ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ sórí gbogbo nǹkan kí nǹkan tí mi ò bá ti ṣe fún ẹ tó lè máa dùn ẹ tó dáríjì mi torí pé ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ ọmọdé yìí náà dẹ̀ ni kò ní mẹ́pọ̀ lò kó má yí láṣọ jọ torí Ọlọ́run. Ṣé wọ lọmọdé? Johnson mo bí ẹ mo ní ṣé wọ lọmọdé? Mami Johnson lọmọdé lò. Ọmọdé ni ẹ Johnson. Ìwọ lọmọdé. Ọmọ aráyé pẹ̀lú sọnù. Abẹ́rẹ́ mami. Ẹ ṣíwó ńlé ẹ ò san. Ẹ dóko ẹ ṣí kòkò ọ̀gẹ̀dẹ̀ wò. Ẹ wá bímọ tán ẹ sọ ládé ṣínà.
ẹ jọ̀ọ́ bí ṣíṣí ò bá sí lẹ́yìn yín ẹ̀yin náà ẹ sì lẹ́yìn ṣíṣí. ó yẹ kẹ́ ti jáwọ́ nínú pé kẹ́ máa rò pé èèyàn kan ṣe yín. nínú ilé tèmi ń bíbà yẹn Ọlọ́run là ń sìn ojú ọ̀nà yẹn dẹ̀ ni mo fà àwọn ọmọ mi lé ṣẹ́dẹ̀rí kò sí ẹnikẹ́ni tó bá ń sin Ọlọ́run téṣù máa ń yá lò. ọmọ mi ò ṣe yín o àwọn ọmọ mi ò ráyè pé wọ́n ń ṣèyàn o èmi fúnra mi ò kẹ̀ ráyè pé wọ́n ń ṣèyàn kò sẹ́ni tó ń ṣe yín nínú ilé yìí rárá ẹ̀yin ní kẹ́ lọ kẹ́ ro àròjinlẹ̀ nínú yín kẹ́ lọ wo ibi tí bàtà bá ti ń ta yín lẹ́sẹ̀ kọ́ lọ́ọ́ bá yín bòròró ìtura sí Adébíyìnpé tèmi ò ṣe yín o. bó ṣe rí gangan ni màmí ṣe sọ yẹn mi ò ṣe yín o Johnson mi ò ṣe ẹ́ mi ò ráyè rárá láti máa ṣe ẹ́ Káyọ̀dé mi ò ṣe ọ̀rẹ́ ẹ fi mi lọ́rùn sílẹ̀ Ọlọ́run mo fi bẹ̀ yín mi ò ṣe yín o. béèyàn bá ṣe mọ̀ tán wá wá sọ pé èèmọ̀ ṣáwọn. a ní kò yé máa múra báyìí nígbà tó ti ń bá wa tá a já ṣe ó jẹ́ kí wọn náà ti já wọ́n fìlà tó gbé lórí aṣọ báyìí kò make sense báyìí. àrínájà mọ já. ọjà báyìí. oko mẹ́kí ajímú tábà ọ̀gùn mọ já ní sáyìn àwọn wọ̀nyí ọ̀rí fìlà mi ni. o ní pé. ọ̀rí fìlà mi ni. IAS. kí ni ti IAS kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ọjà dánmọ̀ alọ́ ọjà tó bá yá ọ̀lọ́ ọjà kó o bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó jẹ́ pé kò ní sí ṣòro ńbẹ̀ tí ò ní sí wàhálà kankan IAS ni o ọ̀ọ́ni níṣòro onílẹ̀ kankan ọmọ nílẹ̀ kan wá ń gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ àbí wọ́n wá grab ilẹ̀ kò lè happen IAS àwọn eléyìí wọ́n ń talẹ̀ gidi ni. ó dà ibo ni IAS yẹn ibo gangan náà wà nítorí bí mo ṣe ń gbẹ owó ń bí ni mò ń rárá yọ díẹ̀díẹ̀ tí mò ń tọ́jú ẹ̀ pé èmi náà o kémi náà ralẹ̀ o kí n kọ́lé kí n donílé o àbí bò. ansar reason house náà wà o ní Kwari. níbo nìyẹn. Alábẹ́òkúta. Abẹ́òkúta kan náà. bẹ́ẹ̀ni. mo máa ń débẹ̀ dáadáa ibẹ̀ nílé ìyá Kàbírù wà. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ẹ káàbọ̀ ma yes ma. òkú bá mi kọ́ díẹ̀ lókù. kí ni. sọ́ọ̀mọ́ mọ́. irú ìbéèrè wo nìyẹn báwo ni mi ṣe ní mọ́mọ́ ọ̀gá ọmọ ọ̀gá nù. ó sì dá ọ lójú pé ọmọ ọmọ òun díjú. mo mọ̀ dáadáa. a jẹ́ wípé o mọ̀ pé akọ ajá aborí mẹ́jọ abo ajá aborí mẹ́jọ akọ ajá aborí mẹ́rìndínlógún akọni lòún wò ó. mi ọ̀rẹ́ mi mo mọ̀ dáadáa mo mọ̀ délédélé àmọ́ ẹ mọ̀ ń dà wọ́n láàmú nù lé gálégalé ẹ̀ pọ̀ jù. mo sì ti kojú ẹ̀ rí tí mo ní èé ti rí kó jáwọ́ kó nú àpọ̀n tí yóò yọ kó dá mi lákaná. ó ní kí n ṣọ́ra mi pé kí n má gbẹ́rù ẹlẹ́rù sórí kí n fa tèmi lọ́wọ́ torí ẹ̀ mo ṣe ṣe mẹ́dọ́. má kọjá yìí rẹ o tó bá tó àsìkò àti iṣu. fùràlà sí mẹ́dọ̀ orí ọ̀nà. ẹ máa kàn sí IAS yẹn mi náà ara lẹ̀ mbẹ́. oko mẹ́kí ajímú tábà o. má lọ gán ògbódò gbọ́ pé aló ọjà ọkọ̀ chíkẹ́ẹ̀tì ó ṣe balabala fẹ́ẹ́ ní tiẹ̀ lọ́jà o ilé o. wọ́n máa ṣe lékeré kẹ́. Dálé, báwo ni? jọ ń torí Ọlọ́run. Ṣé ló ń wá? sórí owó tí mo gbé síbi ibo ló gbé sí jọ ń torí Ọlọ́run bó ló gbé sí tó bá jẹ́ eré ló ń bá mi ṣe please just stop it stop it jọ ń torí Ọlọ́run. owó bíi ti báwo ó mọ̀ pé láti alẹ́ àná mi ò sí nílé mu alọ́sítù pẹ̀lú ọmọ ẹ̀ náà a ṣe ń wọlé ìsinsìn náà lélẹ́yìí mi ò understand nǹkan tó ń sọ owó báwo. ẹ jọ èmi ìwọ àti ọmọlá tó ń lo nílé ṣé ara ta ń bá a lo bíbá yìí ni ó lè sọ fún gbọ́ ọmọ bí tí mo gbé wọn sí tó bá jẹ́ ẹni kò stop ẹ̀mí láì gbogbo eré burúkú tó ń bá mi ṣe yìí o. àwọn ọ̀rọ̀ ọkọ mi ò bẹ ṣeré kankan mi ò ṣáà kì í ṣe bébì lẹ́gbẹ̀ẹ́ mi ò mọ̀ kan tí mò ń ṣe mọ́ mi ìmọ̀gbà tó kí gbowó mi ò dẹ̀ mọ́ bí tó gbowó pamọ́ sí i. ó ṣe kí ni ok ní sùúrù wọ́n gbogbo tó gbé everywhere jáde ọ̀dà tó 99 ibi tó bá gbówó sí ni kò sí lọ gbé jáde o mi ò láì gbogbo rubbish tó ń bá mi sọ àgbo jẹ́ sọ fún ẹ sórí tí mi ò bá rí owó yẹn the next 5 minutes tí mi ò bá rí owó yẹn èní lè ní ìlú máa kúrò nílé get out kí kókó ọkùnrin wájú mi náà ní kíni. ìyá oníyà ṣé màá tún lọ béèrè owó lọ́wọ́ wọn ní owó cooperative. Mami,
kí ló ṣẹlẹ̀. mi ò rí owó tẹ́ gbé fún mi o. ó rí kí ni kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. mi ò rí mo ti wá gbogbo inú ilé. ìyàwó ẹlẹ́sẹ̀sù méjì yẹn òun ló máa gbé owó yẹn mo dẹ̀ mọ̀ pé òun ló gbé. ìgbà mi mọ́ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ṣébi tí Adéọlá fẹ́ gbà yọ sí mi rè. ọ̀run lérí ìtàdógún lérí ìpàdé dojú ọ̀gbagadè. Adéọlá ó ti jáwé olúfimọ báyìí eléyìí tó ṣe yìí ló máa fi ṣàṣemọ. mo ń gbọ́. níyìn ọkọ ẹ̀ náà. ẹ wo kò tí ẹ yé mi tí má ló yé mi rọ ni mò ń pa mọ́ mi mo ṣèdí láti hospital sí èmi àtọmọ mi ni ẹ mọ parẹ òyà láti àná mo dé wọlé tá ìwọlé ń sìn nǹkan tọkọ mi máa gbé kò mí lójú ni wípé òun wá owó nulẹ̀ òun mẹ́ni tó gbowó. Mami. Hello. Okay, ẹ máa bọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ tètè débí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa pẹ́ ọ́. kí ló ṣe ẹ́ ìgbà tó wá gbọ́ mi nǹkan. ó lè jẹ́ kó yé pé mi ò mọ kọ́kọ́ ń pa owó màá mi àmọ́ kò fẹ́ gbọ́ ó ṣáà insist pé kí n kú òun lé òun. keep your mouth shut. and so ìgbà tó ń gbé ìyá ẹ̀ kan jọ ṣé ìyá ẹ̀ fẹ́ bọ́ láti lè wọn láti wá lómi báyìí àbí kí ni tó ń tura láti bá mi sọ mi ò understand. so ìyá ẹ̀ tó ń pè yẹn ìyẹn ló lè sọ fún mi pé nǹkan báyìí ni kí n ṣe àbí òun ló máa pàṣẹ fún mi. mo mọ̀ kó ń ṣe nílẹ̀ nǹkan níbí. bẹ́ẹ̀ ni. àfẹ́ẹ̀rí kankan ojú kárí gbó bọ́ sí lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọkọ ẹ lára tán. ó dáa ẹ má pẹ́ màmí ẹ̀yìn tó máa bọ̀ ẹ má pẹ́ omi ò fẹ́ wà lẹ́mọ̀ kó tó ti bẹ̀rẹ̀ nìyẹn o. tó bá mi lọ gbowó yẹn bí tó bá gbé sí bá mi lọ gbé wá. ó mú pé mo ṣeré ẹ ń bẹ gbowó wa tí má lè gbọ́ wa tẹ́wọ́ wa gbà lọ́wọ́ mi àbí anyway ṣó fẹ́ gbọ́ owó tó ń wá ẹ̀gàn kọ̀ọ̀kan èmi ni mo gbé. bẹ́ẹ̀ ni mo lè ti sẹ́ndẹ̀ sọ́dọ̀ mi tó wà ní Dubai kókó wa mi ra gold kó sẹ́ndẹ̀ sí mi tó túmọ̀ sí wípé ìdí mi ti jẹ owó yẹn ó ò dẹ̀ lè rí gbàmọ́ láíláí ìdí mi ló jẹ́ tó bá wọn fẹ́ kú ni kò kú ọlọ́pàá ìgbẹ́ fẹ́ gbowó yẹn lọ́wọ́ mi àwọn àgbà. owó tèmi àti ẹ fẹ́ fi jọ ṣe nǹkan rẹ lórí ìdíjẹ ìdí òṣìwò yẹn. kí ló ṣe ó ti jẹ́ ní èkìlọ̀ fẹ́ ṣe sí mo ní kí ló fẹ́ ṣe kí ni dàdé ẹ̀fẹ́ dà kí ni yàrá jíjà yóò ṣe sí. ìwọ fúnmi mi. mo ti gbọ́ màmá retí yín. Bọ́dí, ó lè pa ní. Apájẹ́jẹ́jẹ́ ni wọ́n. Ọ̀dọ́ ṣe dúró. Wọ́n fi ẹja. Ó tún láyọ̀ tó bá mi àbí. Ẹgbẹ́ mi o, ẹgbẹ́ mi o. Ìwọ, mánú ẹ̀gbá lẹ́yìn. Ní kí ni? Jẹ́lùpá. Olóyà kì í ṣẹjọ́ wọn. Ẹ̀bọ̀ fún ẹni sùn. Ẹ wò mí. Ẹ wò gidi. Ẹ wò gidi. Ẹ wò gidi kọ́ bẹ̀. Wá wò mí. Agbọ́diwéré ìdí ògún ò gbọ́dọ̀ jẹ dìgbòlugi bẹ́ẹ̀ àfèrèmọ̀jù òní lanu kàkà kó pọ́ lọ́ta mi. Èkúté ilé ò gbọ́dọ̀ jẹ kán àwọn erin mi lálẹ́ lárun wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ fẹ́ lẹ́yìn. Mo fẹ́ kó kásẹ̀ rẹ̀ lẹ̀ nítorí mo ti rí ọ. Kásẹ̀ rẹ̀. Ó ṣe dúró. Ó ṣe dúró. Ó ṣe dúró. Ìwọ ṣe dúró. Mo náà ṣe dúró. Ó bá máa bọ̀. Mo fẹ́ gorí ẹ̀ kọjá kò lẹ́sìn tó máa tẹ̀yìn ẹ̀ jáde. Ó yá gùn kárí fọ́ ṣe bọ́ yà ni ẹ o fẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lórí ẹ̀ tí ìbá ṣe pọ̀ ní làákàyè mo fẹ́ fò ní mo fẹ́ forí ẹ̀ ni wo ẹ mọ́ ní lọ́wọ́ ọ̀tún ni o ẹ mú kùmọ̀ lọ́wọ́ òsì ẹni kọ́ ní bá fọ́ kó wá gbóúnjẹ ọmọ ẹ bá kó òun ilé ọmọ mi ni ebi ni mo sọ. Kò sí ẹni tó tó bẹ́ẹ̀ mẹ́tẹ̀lẹ́ ò tó bẹ́ẹ̀ wo bí gbangba báyìí la máa ń sáwọ́ gbangba kò sí ẹni tó tó bẹ́ẹ̀ tó lè gbé ọmọ igun ṣeré mi ò tí ì lórí ẹ̀ tó lè gbé ṣeré kò sí ṣé o wá rí o ẹnikẹ́ni tàbí inú obìnrin tábà fàbẹ́ gbé jáde tàbí ó forí rìn lọ síbikíbi tó wù tí àjẹ́ ẹ bá ń fò lọ́gọ́ 3 ọ̀sán máa já bọ́lẹ̀ ó lè lé ọmọ tèmi jáde nílé ọkọ ẹ o. I will show you my mind as an officer of the law. Yes. Tó bá tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi wọlé kalẹ̀. Ó yá ní ìṣó.
ẹni sùúrù. bọ́ọ̀bá ló gbọ́n agbọ́n bẹ tó gbọ́n torótoró alápàǹdẹ̀dẹ̀ ní kọ́lé agbede méjì ayé òun ọ̀run ajíwẹ̀lú ẹ̀sìn nìkan wọn ò gbọ́dọ̀ wẹ́ tiẹ̀ láàjì bẹ́ẹ̀ àrùn bá ti yọ alẹ́ wọ̀nàwọ̀nà dọ́run bélégédé bá sọ yóò di dandan kí ìjímèrè kó takùn gbọ̀rọ̀ débẹ̀ ó yẹ mo fẹ́ kó padà ògbólógbó oṣù ní múyán ògbólógbó àgbàlagbà ní pìtàn ara ẹ̀ ògbólógbó eégún ní bẹ lábẹ́ aṣọ tí ń dún tàhọ́ ó yá padà. òun ni ẹ fílẹ̀ o wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ìwọ ló ń dà wá láàmú nínú ilé yìí tí ó bọ̀ bọ́ọ̀ ti wà yìí ìsìnkú rẹ ò ní sùn rẹ. wo àwùgọ̀gọ̀ rẹ ti ń kábì tí ń káwùsá ó ti gbẹ́nu ló di ẹ̀yìn lónìí gangan ló yà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ bọ́ọ̀ ti wà yìí ìsìnkú rẹ ò ní sùn rẹ. wọ́n máa kìlọ̀ fún ọmọkùnrin yìí ó ò ní gbọ́ àbí. bẹ́ẹ̀ ni mo sì ní gbà. ó wá gbọ́jọ́ kú ẹ̀ lẹ́yìn. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún. ilé mi. àjẹ́ pé o mọ̀ mí nù tó o bá tí ì gbọ́ yẹ kó o ti mọ̀ rí i pé èmi arínájà òkòkò rẹ̀ kí o máa jí mu tábà oògùn èmi kókó bí ọ̀tá èmi kọ́nà bí irin èmi wọ̀ bí àlàpà alápọ̀tà bí irun àràmàdìyàn tí ń gbénu kòkò dún èmi lẹ́bọra tí ń gbénu gbó alájàlẹ̀ wọn mi ìwọ wọn pa ọ́ ní fọ náà fọṣù. àmì bó o bá dọ̀dọ̀ ẹ wò mí ọlá ẹni sí ọ ń ṣe ní ọwọ́ ni ẹ̀rọ gàyí mi ká ẹ̀rọ gàyí mi ká ẹ̀rọ gàyí mi ká ẹ̀rọ gàyí mi ká ẹni sùúrù ó yá ọdẹ ẹ̀rọ yín tó dẹ ẹ̀rọ lójúbọ ògùn oníkèé bá máa kí gbọ̀ngàn yá mi tún mi lù bẹ́ẹ̀. ìsìnkú ọ̀run ẹ pẹ̀yìndà táyé ni kó máa bá wa ṣe bẹ́ẹ̀ ni mo sọ èbú ti rà mo ti fojú kègbodò ẹ̀yin ti fọ́ mo ti fojú kọ̀rọ̀ mọ́ adìyẹ tó ní robo ṣóore yìí tó mú lọ́wọ́ yìí alàyè ni kì í ṣòkò mo fẹ́ kó jù ú lẹ̀ bàbá mọ́pọ̀lọ́ tí òjò kọ̀ọ̀kọ̀ á jù ú lẹ̀ ni. níwájú ta ni njó tiẹ̀ mọ̀. òdú ni ọ kì í ṣàìmọ̀ fọlọ́kọ èmi arínájà ìbòsí àtinúkẹ́ o ìbòsí àtinúkẹ́ o ìbòsí àtinúkẹ́ ọmọ jẹ́dìran ibi wọn lẹ́gùn láti ń yọná lẹ́nu lọ́jọ́ sí ìwọ lòrìṣà ńlá tó ń bológbò lẹ́rù wá wò mí jọ̀wọ́ eléyìí lẹ̀ fún mi nítorí àwo lèmi àti ẹ. ọ̀kadì àwo èmi náà ni èmi àtinúkẹ́ ò jẹ́ dìran tí adéọlá dá èmi ẹ̀ lẹ́nu tiẹ̀ so nǹkan tó ń tọ́ra sọ fún mi nísìnyí wípé tí èmi àti ẹ bá wed tán tí o forúkọ sí mi lọ́wọ́ tó ń sìn ó máa bẹ̀rẹ̀ sí ní máa treat mi ni. mo tẹ̀ mọ́ pé ń bá mi ṣe é ní mo pé o mí ìmọ̀ àwọn tó ìfìyà jẹ ní I trust you. ìyẹn náà ti dá a má wọ̀rí o ti rí ìyàwó sórí mo ìwà yìí tí máa ṣe ń kúrò níbi iṣẹ́ báyìí mo máa lọ sí fáwọn fámìlì mi wípé kán má fún ẹ níyàwó kankan mọ́ o nítorí pé tó bá fẹ́ ọmọ wọn tán níṣẹ́ ló máa fìyà jẹ o bẹ́ẹ̀ ni. mo tẹ̀ mọ́ pé ń bá mi ṣe é ní mo pé o mí ìmọ̀ àwọn tó ìfìyà jẹ ní I trust you. ayé sì ti bẹ̀rẹ̀ mo kún wà lẹ́nu iṣẹ́ ó dẹ̀ ní iṣẹ́ lóògùn ṣe. àǹtí nọ́ọ̀sì ẹ jọ ẹ wá bá mi attend sí i. ẹ̀kẹta tí mò ń wá bí ní ìyẹjọ torí Ọlọ́run. bàbá ẹ ní sùúrù ẹ ṣe kúrò rọ mi láìpẹ́ ni náà mo dẹ̀ sọ fún mi pé mò ń bọ̀ ẹ ní sùúrù náà. ẹni tó sick báyìí ẹ jọ ó ti tán ni tí ò bá tán mi ní padà wá. bàbá omi ò lè ti tàn èmi ni mo fix ẹ síbẹ̀ mo dẹ̀ time ẹ ni mo ń wo time lọ́wọ́ mi náà tó bá time tí mo time síbẹ̀ mo máa wá attend sí wọn. ó ti tán. Oh my God. Okay, mo ti bọ̀ mo máa attend sí wọn ṣùgbọ́n ẹ má bínú tó ń bọ̀. ẹ ló ọkọ mi má dá wọn lóhùn jàre wọn láwọn patient ti máa ń pọ̀ jù mo ṣe kú lọ́dọ̀ ìyàwó wọn sí náà ti bẹ̀rẹ̀ sí ni wọ́n máa disturb mi èmi tí mo lóyún sínú gan-an mi wàhálà tèmi gò lè tó yẹn dèbò dípò tí wọ́n lásán èèyàn kàn sick ni o.
báwo ni mo máa wọ̀rọ̀ ṣe ilé ìtura ti close ọ̀dọ̀ ẹni mo bọ̀ street mo wá fi wọ̀n ẹ́ mo ti screen munch gbogbo ẹ̀ wà kàn wò yìí tó bá wù ẹ́ bẹ́ẹ̀ ọlọ́run I can't wait. All right, baby. I'll talk to you later. Just say I didn't see money, darling. When I walk in. Bye. Love you. Bye. Sir, ẹ wò kí n má parọ́ fún yín pẹ̀lú condition tí madam wà ó ti critical gan ṣe rí injection tó wà lọ́wọ́ mi ẹ ò kò nílé tó fún wọn mọ́ àmọ́ ní láti gẹ́tẹ̀ ọkàn sí méjì náà máa gbà kára wọn tó lè balẹ̀ ẹ máa ní láti jáde ń sìn ẹ tètè lọ because àwọn ò nílò ẹ̀ mọ́ nínú hospital. but doctor fúnra wọn lọ sọ fún mi pé ẹyọ kan la máa lò láti lọ gẹ́tẹ̀. Lóòótọ́ ni doctor sọ bẹ́ẹ̀ pé ẹyọ kan la máa lò èmi náà dẹ̀ mọ̀ pé ẹyọ kan ló yẹ ká lóòótọ́ but tó bá yẹ pé lẹ́ẹ̀kan yẹn tí wọ́n ti mú dé láti tẹ̀ fún wọn ni wọ́n á ti wà okay torí pa ti late láti fún wọn ni. then whose fault? ṣé bí o ti mọ níye wákàtí tí mo fi wá dúró tì yín tí mo ń bẹ̀yìn tẹ̀ wá. Nurse. Okay, good. Ó ti wá ṣẹlẹ̀ ń sìn. Mo ti late kí n tó wá attention, right? Ṣé bí kò tẹ́ ń try to sọ nìyẹn? Mo dẹ̀ ti wá, mo ti wá fault, mo ti gbà, mo ti accept. But nísìn pẹ̀lú nǹkan tó wà nílẹ̀, tèmi fi ojú mi rí. Ẹ̀yin náà rí bọ́ ṣe ń breathe. Ṣé ti rí wọn? Tẹ́ bá mọ̀ pé ẹ need life ìyàwó yín. Ẹ lọ gẹ́ẹ̀tì oògùn yìí kan sí wa. Bí bẹ́ẹ̀ kọ́, nǹkan táwọn wí kan la máa wí o. Nọ́ọ̀sì. Ẹ má jẹ́ ká lose wọn, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Nọ́ọ̀sì. Ẹ jẹ́ pass, ẹ pass o. Ẹ̀yin ni o. Ẹ máa ní láti take it easy pẹ̀lú mi ṣe ti gbọ́ ẹjọ́ nítorí Ọlọ́run nǹkan kan ò ní ṣe yín ẹ ṣáà ní sùúrù ẹ jẹ́ kí n sáré fún ilé ìlú. ẹ wò ṣe rí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ ní láti calm down ẹ take it easy dáadáa ṣe gbọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má kó bá mi ẹ ní rí wàhálà lágbára Ọlọ́run ṣe ti gbọ́ ẹ máa wà okay ẹ kàn jẹ́ kí ọkọ yín dé tó bá ti dé ǹsìn máa fún yín ní injection kejì ẹ máa wà okay ṣe gbọ́ lọ́wọ́ kan báyìí lè máa jókòó ṣe gbọ́ ẹ ní sùúrù. Madam. Ikú morí fọ́ o ẹ̀ta gìrì táwọ̀ ọ̀run ẹṣin kò tiẹ̀ lórí eré òkété kò tiẹ̀ nínú ìsà Adéọlá kò tiẹ̀ lẹ́nu o. Ìwọ ẹ̀fà èmi ẹ̀fà méjì ò gbọdọ̀ fara wọn wòmí wò dáadáa ohun tó ju ohun la fi ń wó ohun èpo ẹ̀pà ló jọ pọ́ sí ẹ̀ lírí mo fẹ́ kó gbà mí tọwọ́ tẹsẹ̀ má mi yọ̀ǹda eléyìí. Ìyá kéré gbóhùn mi o ìyá kéré gbóhùn mi gbogbo ẹlẹ́yẹ mo ti bá múlẹ̀ ìyá kéré gbóhùn mi. Ìwọ ẹ̀fà èmi ẹ̀fà méjì ò gbọdọ̀ dára wá tẹ́tí ẹ̀fọ́ gbogbo yín náà kẹ́tẹ́ etí yín kẹ́gbọ́
tí ara aláìsàn ò wáyá tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn kò yẹ kí àwọn tí wọ́n ń tọ́jú ẹ̀ máa wà ìwàkítà torí ká ní níjọ́ kìíní àná Abíọ́lá ò ní wà ìwàkítà fún èmi kìíní ó ṣeé ṣe kẹ́mi mi máa mú ẹ mọ̀ pé tí ẹ̀mí kan bá bọ́ ní orílẹ̀ ayé nígbà tí ìgbà ẹ̀mí bọ́ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló dìrọ̀ mọ́ ẹ̀mí kan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ni ẹ̀mí kan ẹ wá ní kẹ́mi darí Abíọ́lá. Ọ̀ọ́ni bínú náà ni mo fa bẹ̀bẹ̀ mo fi bẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni kọ́nọ́jọ́ bó orí àgbọn ò lè mú mi àgbọn ìdí òní dà kó domi inú àgbọn nù dákun ṣàánú wa. àwọn onígbà wo báwo ò bá gbà wọ nígbọ́wọ́ àwọ̀ atẹ́ àwọ̀ aya dákun ṣàánú mi. Mami. Ẹni létí kó gbọ́ pé ilé ayé ìgbà jẹ́jẹ́ torí tógun bá ti jẹ lọ ọgbọ̀n ni ó jẹ padà sẹ́yìn àwa gbọ́dọ̀ gbọ́ lọ àgbà kòkò bàbá sásùn jọra là ń